يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. ọpẹ́ fún Ọlọ́run ọba eléyìí ni láti túnṣe ìrántí fúnra wa lórí àwọn nǹkan tí a ti ń gbọ́ látijọ́ yìí. Ṣé kò tí ì yé wa náà ni? Ìbéèrè tí wọ́n tún bí mí òun náà ló tún fa ní tí a tún fẹ́ fi ṣèrántí fúnra wa yìí. Wọ́n ní àwọn àbá eléyìí táwọn ń kéwú lọ́dọ̀ wọn, wọ́n sọ yìí pé ní lóòótọ́ gbogbo àwọn àsìkáàrù wàsífà kùbùrọ̀ nǹkan kan táwọn ń ṣe wọn Ànábì ò ṣe, àwọn kò ń ṣe ọ̀tẹ̀ ní wọ́n ní kò ń ṣe wájib, kò ń ṣọ̀ràn ọyàn, ìyẹn tó wọn bá wọn ṣe kò dẹ̀ ń ṣe súnnà náà torí pé Ànábì ò ṣe, ṣùgbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n àwọn àfà náà gbé kalẹ̀. Tọ́ ìdáhùn mi fọ́mọ àti fún gbogbo wa òun náà ni pé ní kò tẹ̀ ń ṣe pé wíwá wájìbù ni àbí súnnà, ní tó jẹ́ gan ni pé ní bídíàn ní tí ò sínú ẹ̀sìn. Tó bá bẹ nínú ẹ̀sìn láṣẹ máa dù pé ṣé ọ̀ranyàn ni àbí ṣé ní tí ò ṣe ọ̀ranyàn. Àní ò sí nínú ẹ̀sìn, kò sí nínú ẹ̀sìn, kò sì jẹ́ ká kò nídìí ká ń fà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn. Àwọn náà ti sọ pé lóòótọ́ Ànábì ò ṣe, àwọn sàhábà rẹ̀ ò sì ṣe. Tọ̀ ó túmọ̀ sí pé ní táwọn náà ń sọ náà ni pé ní kò sí nínú ẹ̀sìn. Ọ̀rọ̀ wọn yìí náà láwa fi sun dá ọ̀rọ̀ wa lórí wípé ní tí ò bá sí nínú ẹ̀sìn ǹjẹ́ ó tọ́ka ṣe bí ní tí ò sí nínú ẹ̀sìn. Èdè Lárúbáwá a máa pè ní albid'atu ẹ̀rí ihun tuntun tí ò sí nínú ẹ̀sìn. Lédè Lárúbáwá náà wọ́n máa ń lò fún tí ẹ pé ní àgbékalẹ̀ tí ò sí nílẹ̀ tẹ́lẹ̀ àbí àṣẹ mú wá eléyìí tí ò sí níbẹ̀ tá à irú ẹ̀rí tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ pé ká Nábì sallam kó lo èdè náà fún àwọn kèfèrí Mákà tí wọ́n gbà gbọ́ tó ń ṣe bí ẹni pé àwọn ò rí irú tó mú wá rí, pé kul ma kuntu bid'an mina rusul wa ma adri ma yuf'alu bi wala bikum. Muhammad kul sọ pé ma kuntu bid'an mina rusul, èmi kì í ṣe tuntun nínú àwọn òjíṣẹ́ tọ́lọ́run ta ti rán wá sáyé. Ẹ ti pè kẹ́ẹ̀sì kò ṣe pẹ́ẹ̀ tí màá gbọ́, ẹ ṣáà ti gbọ́ Abrahamu rí, ẹ sì gbọ́ Musa, Jésù gan kò jìnnà sí yín bẹ̀rù tẹ̀tí ń gbọ́ ẹ mà wọn tó ń ṣẹ̀sìn rẹ̀ ní Ethiopia ńbẹ̀ yẹn lókè lọ́dọ̀ yín ọ̀n tẹ̀lé ojú ọ̀nà rẹ̀. Tèmi wá jẹ́ ajẹ́ tuntun tẹ́wàá lí èwo ló mú wá ó sọ pọ́lọ́ nǹkan ń bẹ lókè ká má sìn àwọn òrìṣà, ṣé ìyẹn jẹ́ tuntun ni? Kí la fẹ́ ló ń bẹ́ òun náà ni pé ní ma kuntu bid'an, mi kì í ṣe tuntun. Nítorí náà kọ́ tuntun òun náà ni wọ́n pè ní bídà nínú èdè Lárúbáwá. Inú Islam òun náà ni tí ò sí tánàbí ò mú wa tọ́lọ́run fún wa táìpà aládé wa lẹ́yìn rẹ̀. Kí wá ní ìdájọ́ ohun tuntun, ohun tí a mú wa tí a rọ fúnra wa lẹ́yìn ìgbà tọ́lọ́run tó ti mú ẹ̀sìn wa tó àtàrà Nábì sallam tó sì ti jẹ́ pé tọ́lọ́run ti sọ ayà kalẹ̀ ní Qur'an wípé ní al-yawma akmaltu lakum dinakum, èní mo ti pẹ́ ẹ̀sìn yín fún yín. Ní tó bá ṣe pé kò lè láfikún mọ́. Wa raditu lakum al-islam dina, mo ti ṣe wa atmamtu alaykum ni'mati, mo ti ṣe ìdẹ̀ra mi ní ìpè fún yín, mo ṣe lé yín lórí. Wa raditu lakum al-islam dina, mo sì yọ sínú Islam lẹ́sìn fún yín. Nígbà tí àwọn ẹ̀sìn ti pé mo wá ti ṣe lẹ́sìn Islam fún yín, ó tọ́ sí pé tí ó bá wá lẹ́yìn rẹ̀ lẹ́yìn tí nǹkan ti pé kò lè jára Islam. Tọ́ eléyìí náà ti jẹ́ ká mọ̀ ń tá sọ wípé ní kí wá ní ìdájọ́ rẹ̀ ní táwọn àbá náà sọ wípé ní Ànábì ò mú wá, àwọn ọ̀jọ̀gbọ́n kan ló mú wá. Ìdájọ́ rẹ̀ náà ni pé ní ohun tuntun ni kò sì tọ́. Báwo la ṣe máa rí kó tọ́? Èyí tá a ti kà síwájú yìí náà ti tó, ṣùgbọ́n ẹ̀ka gbọ́n tá Ànábì sọ. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ láti ọ̀dọ̀ Aïdad ibn Sariya pé ní ìyá látọ̀rọ̀ sàhábà tí a sọ yìí wípé ní Ànábì ní iyyakum muhdathatul umur, ẹ ṣọ́ra fún àwọn tí ẹ padà máa dá sílẹ̀ nínú ẹ̀sìn. Fa inna kulla muhdathatin bid'ah, tí kò gbóhùn tẹ́ bá dá sílẹ̀ ohun tuntun ni o. Wa kulla bid'atin dalalah, ohun tuntun ní òfin Ọlọ́run nínú ẹ̀sìn dalalah àánú ni. Wa kulla dalalatin fin nar, gbogbo àánú inú náà ni máa ń pẹ̀gùn ní sinmi. Ó yẹ kí lè ti tó wa, ṣùgbọ́n ẹ̀ka tún tẹ̀síwájú. Iná adé tí Imam Muslim àti Bukhari gbé wa látọ̀rọ̀ ìyàwó Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ìyàwó Aisha. Ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé ní man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd, ẹnikẹ́ni tí ó bá dá nǹkan kan kalẹ̀ inú ẹ̀sìn àlámọ̀rí ẹ̀sìn wa eléyìí tí ò sí ńbẹ̀
tí a sọ nínú Kùránì àbí ẹ̀mí Muhammad musulman hadith ilé ìtọ́nà fi ràn mí fọwọ́ rọ́dùn àádápadà ni àádápadà ìyẹn nípa àwa ènìyàn àníṣe lọ́dọ̀ Ọlọ́run náà ńkọ́ yóò dá padà kò ní sẹ̀san ní kọ́kọ́ ìyà ni yóò fi jẹ náà torí pé a ti kà síwájú pé ní wọ́n ní gbogbo àdásílẹ̀ ńkọ́ àánú ni gbogbo àánú inú náà ni ẹ̀dá kò ṣe gbádùn ní bẹnu náà bíyà torí náà ńkọ́ ká gbìyànjú ká sá fún àdásílẹ̀ wàsífà ni kò bọ̀rọ̀ ni sọ̀látù kìíní kan ni sàẹ́gbẹ̀ kò sínú ẹ̀sìn ẹ̀yin tẹ́sí mú wá fún wa gan ti pọ̀ àlè ṣe tán èyí láti máa mú àlékún kọ́lọ́n kó dákú kó ṣọ́ wa. tàbá ń béèrè pé àwọn àbáta wa ń ṣe ń kọ́ ṣáwọn ò mọ̀ ni àbáwọn ò fẹ́ tẹ̀lé òdo ni bákan méjì náà ni àwọn àbá lè mọ kó yẹ sí pé ní ọkọ̀ gbà pé ní táwọn máa ṣe náà làwọn máa ṣe kódà kí gbogbo ẹ̀rí kò sọ̀kalẹ̀ àwọn àbá sì lè má mọ̀ torí pé ní kò sẹ́ni tó mọ̀ tán àbẹ́ẹ̀rí ó yẹ sí pé ní àárẹ̀ àwọn àfà lẹ́yìn tí ẹ sì pé ní wọ́n padà ń fi ní tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ látara pé wọ́n tẹ̀síwájú àìfẹ́ dárúkọ ni àbá lọ́nà ní Ogun State ní wọ́n sì ń pè Èkó ìbàyí ní ìgbẹ̀yìn Èkó ìbàyí ní ọ̀nà wọ́n sì ń pa Adégúnlẹ̀ ń bẹ̀yẹn nínú àwọn àgbà fún Amẹ́ríkà sàyége ìbáwọn náà ti fọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò sí ẹ̀rí fún lẹ́sìn tó sì ń ṣe tẹ́rì mú wa so àtiwá tí wọ́n sì kọ́ lákọ̀ọ́kọ́ tí wọ́n sì kọ́ ní òjè kẹ́yìn nítorí náà nǹkan kò sẹ́ni ìkòwé ní àwọn àbátà ń tijú àbí tá ń tẹ̀lé yìí àwọn kọ́lá náà ibi tọ́lọ́run Ọlọ́run kò sì rán wọn ṣẹ́ àyìn tọ́lọ́run náà ni yóò béèrè ṣá tẹ̀lé àbá tẹ̀lé òun náà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kí ni Imam Malik kọ́ wa láti lè jẹ́ kó yé wa gbogbo irú béèrè báyìí òun náà ló fa Imam Malik ń jẹ́ kan nígbà tí wọ́n lọ sí Madina Madina náà tẹ̀yìn ìlú wọn náà tẹ́lẹ̀ náà tó àwọn mọ́ṣáláṣí ànábì tó bẹ̀rẹ̀ sí ní fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àwọn tó débi sáré ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà lágbára wọ́n ní kullu alim yu'khadh minhu wa yurad illa sahib hadha al-qabr gbogbo onímọ̀ pátá lálẹ́ gba ọ̀rọ̀ rẹ̀ a sì lè dá ọ̀rọ̀ rẹ̀ sí láyà padà ní pé tó sọ yóò rí bẹ́ẹ̀ àyàfi ẹni tó ń bẹnu sáré yìí ó túmọ̀ sí pé ní ànábì nìkan wọ́n lè sọ̀rọ̀ tí wọ́n pé ní àsọgé náà ni tó sọ náà ni tọ́lọ́ ń sọ ṣùgbọ́n ẹni lómi lẹ́yìn ànábì àfa ńlá ni àbáfa kékeré àgbà ni àbá àbíyọ́mọdé abẹ́rẹ́ oníjọ nàbí kò níjọ tó bá sọ tó tọ́ tànàbí ṣe àgbà tó bá sọ tí ò sínú ẹ̀sìn ànígbà tó lóun kọ́ lọ́lọ́run wa òun sì kọ́ Ọlọ́run sí wa ànábì sọ̀sọ̀làm tó lọ́run sí wa òun náà ni yóò béèrè ọlọ́wọ́ wa pé ṣe òjíṣẹ́ fún wa. فكيف إذا جئنا من كل أمة شهيدا وجئنا بك على هؤلاء شهيدا abẹ́rẹ́ gbogbo ìjọ láàmú ẹlẹ́rìí ìyẹn òjíṣẹ́ tá a mọ́ sí wọn wá jẹ́rìí tó jẹ́ abẹ́rẹ́ àmú wọn náà wá ajẹ́rìí fún wọn kó wọn náà wá jẹ́rìí lé wọn lórí mo jẹ́ fún wọn ọ̀gbọ́n ni àbí lẹ́yìn tí mo ti kú tán lọ́bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi abẹ́rẹ́ eléyìí ó jẹ́ sí pé ní níjọba alikiyama àwọn kan ń bẹ táwọn náà bí máa pè yóò ti dá wọn ẹni pé àrùn sọ̀lá ti ní òun ó dá àwọn ọmọ òjò wọn mọ̀ látara oríkèrè àyè tá fi ń ṣàlù àlá ibẹ̀ yóò tọ̀ mọ́lẹ̀ yóò máa pa àwọn ènìyàn pé ẹ máa bọ bí omi zẹ́mzẹ́m ẹ wá mu ìgbà àwọn màlíkà yóò máa lé àwọn kan dànù àwọn yóò máa ní umati ìjọ mi làwọn lè àwọn màlíkà máa sọ pé iná kala tẹ́lẹ̀ máa sọ́nà bàrà ìwọ ọmọ tó ti dálẹ̀ lẹ́yìn rẹ̀ ní tó mú wa lọ́ti gbèsè ṣe. ṣé wàá da ìjọ tí gbogbo ayé bá ń ṣoyè rẹ̀ tán ní ẹ̀yẹ how mo kúrọ́ kìtàbíà a máa ṣoyè rẹ̀ ní ẹ̀wá katira mi àlìjẹ́nnà mo ti ṣiṣẹ́ fàjẹ́ káà wà náà tán lè padà tẹ́ pé ní ìbànújẹ́ tó tóbi jù ìbànújẹ́ lọ pé iná mà ní kò dáa torí náà ká ètè gbọ́ nísìn àwọn àbáyìí àwọn kọ́ Ọlọ́run tí wọ́n fi wá sálìjẹ́ náà àwọn sì kọ́ Ọlọ́run tí wọ́n fi wá sínú wọn sì ṣànàbí tọ́nà ọ̀ràn ẹni tọ́nà ọ̀ràn lọ́lọ́run mọ̀ nítorí náà kọ́ ká gbìyànjú ká gbọ́ èyí tí ó jẹ́ òótọ́ ká tẹ̀lé súnà Nábì sọ. tọ́ eléyìí náà jẹ́ ìṣítí fẹ́ni tí ó létí kọ́lọ́n kó jẹ́ kó ṣe wá láǹfààní dáadáa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.